ṣe ni wọ́n mọ̀ọ́mọ̀ fẹ́ pa mí lẹ́nu mọ́ látàrí òṣèlú tó gbójú ọjọ́ kan, pàápàá jùlọ ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027. Kò sí ẹlẹ́yàmẹ̀yà mọ́, kò sí èmi ní ti Paul tàbí ti Apollo, OK movement ńlá ń jẹ́ nísìnyí. Ẹ̀fúnni tàbí èèdì ṣe ló dàbí eré orí ìtàgé. Ọkọ àti ìyàwó rẹ̀ tuntun àìṣẹ̀fẹ́ yọ ìkúùkù síra wọn ní gbàgede rẹ́gísírì tí wọ́n ti lọ rí tọwọ́ bọ ìwé àdéhùn ìgbéyàwó. Ojú òkú wa dà o, níbo lẹ fi ojú òkú wa sí, ibo ló wà? Target Radio TV ẹ bó kó lọ kó kan gbogbo èèyàn lára pátápátá, ẹni tó bá pín jù. Ìyẹn ni pé ẹ̀bùn tó ṣe pàtàkì ó wà ń kalẹ̀ fún onítọ̀hún. Ẹ fi àtẹ̀ránṣẹ́ àti orúkọ yín ṣọwọ́ sí ojú òpó ìtẹ́wò lójú ìwòran yìí. Olúwo Ẹgbẹ́dá nílẹ̀ Ìbàdàn ńlá fi ìkàlẹ̀ sí. Ẹ bá mi pàdé lódì kejì ìròyìn ọ̀hún. Níṣe ni gbogbo rọ̀ìrọ̀ì tòun ti jìnjìnjìn àti gbogbo atẹ́gùn tó ń fẹ́ pẹ̀lú bílẹ̀ ṣe ń dòyìká mọ́ mi lẹ́sẹ̀ láàkó tá a wà yìí nítorí òṣèlú tó gbójú ọjọ́ kan ni, àti pé ètò ìdìbò tó ń bọ̀ lọ́dún 2027 ń ló fà á tó fi jẹ́ pé wọ́n fi ń wá gbogbo ọ̀nà àbáyọ báyìí láti fìdí mi gúnlẹ̀ kí wọ́n sì lè pa mí lẹ́nu mọ́. El-Rufai ń ló sọ eléyìí látàrí ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú ìgbàbéèrè rẹ̀ tó yẹ pé ó tún ṣeéṣe o kó tún mẹ́ẹ̀ láàkó tíjókòó tó bá wáyé lórí ọ̀rọ̀ ọ̀hún. Ìkan parapọ̀ ìkan mọ́lé, èrún parapọ̀ wọ́n mọ àgìyàn, ebi àwọn oyin wọ́n pawọ́pọ̀ báyìí níṣẹ́ ni wọ́n lọ rèé mọ afárá ńlá, ebi nítorí ọ̀la ọmọ wọn ni Peter Obi àti Kwankwaso. ń ní jẹ́ pé àwọn olùkọ́wọ́ tìlẹ́yìn wọn parapọ̀ báyìí wọ́n sì di ọ̀kan ṣoṣo. wọ́n bá pera wọn ní OK movement, ìpè OK movement ló lè ṣe láàkó tá a wà yìí. Kò sí ọ̀rọ̀ pé èmi ní ti Paul tàbí ti Apollo mọ́, torí pé ìpapọ̀ ọwọ́ báyìí ló lè gbálẹ̀ o, gàgàwọ̀ kan kò lè pèsè sí i. Níṣe ni ọ̀rọ̀ di tí gbogbo èèyàn sì ń wá mi lójú pòròpòrò ńgbà tí wọ́n ṣí ojú òkú kan báyìí tí wọ́n rí pé wọn ò rí ojú kan òkú mọ́. Yes. Now the situation be this for my friend as Mr. Andrew Iyawe, popularly known as Ekete. Now his wife today supposed to be the burial. So now the mortuary attendant thought say at the chemical wey dey take embalm the woman, na him chop the woman eye, say dem no remove the eye. But imagine the woman who stayed 9 months, 9 good months for mortuary, and she sick well before she die. So a person dem no let her do. Say make the young man, na him responsible for the eye. Say make the young man go provide the eye come. Say make the husband go provide the eye. Our husband want to provide eye. So what all of us gonna talk now, everybody dey talk now. They want to return the calls back to Stella Obasanjo. Ẹ gbọ́, ta ló yọ ojú òkú? Níbo lójú òkú wà? Ńṣe ni àwọn ẹbí tó ní òkú ń béèrè pé ojú òkú wa dà o, níbo ló wà? Ìpínlẹ̀ Ẹdó ni ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ o, tó sì mìlìtì níbi jẹ́ pé nígbà tí wọ́n lọ rèé gbé òkú níbi tí wọ́n gbé pamọ́ sí, wọn ò rí ojú òkú mọ́. Ẹ gbọ́, ta ló yọ ojú òkú o? Níbo lójú òkú wà? Àwọn mọ̀lẹ́bí tó ní òkú náà ń béèrè báyìí. Ìpínlẹ̀ Ẹdó ni ìṣẹ̀lẹ̀ yìí ló ti wáyé. Ẹ máa láìkì ẹ̀, ẹ máa ṣíà ẹ̀, ẹ pín kó lọ fà. Target Radio TV ẹ láǹfààní tẹ̀ ń wò láàkó tá a wà yìí. Olúwafẹ́mi Akọ́láwọlé Dynamic One ló kọ tèmi. Mo tún padà bọ̀ láwọn àkó díẹ̀ síwájú sí i.